ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي حذر رسوله والمؤمنين من موالاة الكفار ونبههم بخطورتها. نحمده سبحانه وتعالى على هذه المنة وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن سيدنا وعزيمنا ومرشدنا وقدوتنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده لإله كلمة الله وعلى آله وأصحابه والتابعين لسنتهم وآثارهم إلى يوم الجزاء. آمين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi. A yìn púpọ̀ lérí eníranran oore tí ó ṣe fún wa. Alhamdulillah. Èyí tí wọ́n bá ronú kàn pé oore ni lọ́dọ̀ ti ẹni, oore náà ni. Èyí tí wọ́n ronú kàn yìí, èmi lè má ronú débẹ̀. Ìkánú àwọn ẹni rere ṣáájú olówó kètítí níjọ́ kan ó ní alhamdulillahi ala ni'matil islam wa kafa biha ni'am. Ó ní mo mà dúpẹ́ tọ́lọ̀ ń ṣe mí mùsùlùmí tó ṣe mí lẹ́lẹ́sìn. Ó ní bọ́lọ̀ bá sóre mí fún un má tó jẹ́ pé ẹyọ kan tó ṣe péré fún un nu ó ló sì tó ńlá yà láti kíyámà. Allahu akbar. Àwọn náà dúpẹ́ lérí islam. Alhamdulillah. Orí pé ẹ̀sìn wa ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ bó la ṣe lo ayé tá fi lò gbésí ayé rọrùn tí gbogbo ìgbésí ayé wó fi lọ ní gbẹdẹmukẹ. Eléyìí náà la ronú kàn la fi dúpẹ́. Alhamdulillah. Ọba tó tún ṣe ẹ̀mí kù sára wa tó ní ká máa gbọ́ra wa ká máa ríra wa ká máa wòra wa wákàtí ọ̀wọ̀ yìí, ọba náà la dúpẹ́ fún. Alhamdulillah. Ọba yìí lọba tó jẹ́ pé gbogbo ohun tó lè jẹ́ àdánwò fún wa nú ayé tí ó lè fa ìdààmú nínú ayé wa, gbogbo Ọlọ́run ọba yìí ti kìlọ̀ fún wa lérí ahán Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bọ́lọ̀ ń bá wó sun anírẹ̀ ànábì ọlẹ̀ mọ́fẹ́ sí láyé mọ́. Àwọn àlìhúmọ̀ rẹ̀ kìlọ̀ nǹkan báyìí fún wọn, wí báyìí fún wọn, ọdún wo fura lérí nǹkan báyìí. Ọba yìí ló kí Ànábì Muhammad lọ
àtẹ̀mí àti ẹ náà wípé gbogbo ẹni tí ìbá ṣẹlẹ́sìn yín ẹ fura o. Allah. ẹ má gbára lé wọn o. Allah. ẹ má gbọ́kàntẹ̀ wọn o. Allah. ìrànlọ́wọ́ tẹ́ wà dọ́dọ̀ wọn ẹ wá sọ́dọ̀ ọmọ ìyá yín tó jẹ́ mùsùlùmí o. Allahu akbar. torí kó má bàa wá lẹ́yìn. ọba tó já wa sí yìí ọba yìí náà lákì. Allahu akbar. ìkẹ́ ọlọ́run ọlọ́run orí àjẹ́ǹjẹ́ta rẹ̀ kọ́ máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí ń gbà tọ́lọ̀ ń sàṣírí yìí fọ́rẹ́ ànábì Muhammad kò gbé pamọ́ òun náà wá tú jáde fún wa pé àṣírí ńlá tọ́lọ̀ ń kọ́ mi rèé. gbogbo ẹ̀yin àlèhùnmọ́ mi ẹ dìra yín lámúre ntẹ́ ń bá ń sì ń wá ẹ wá sọ́dọ̀ ara yín ìjìnlẹ̀ ìfẹ́ ara yín ni ẹ lò ó fún torí pé ẹni tí ẹ bá sára yín bẹ́ẹ̀ bá gbára lé wọn tẹ́ ẹ bá lo ìfẹ́ fún wọn ibi tí ọ̀pàrà wá yọrí sí òní dáa. Allahu akbar. Ànábì wí fáwọn sàhábà sallallahu àwọn sàhábà wí fáwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn tí wọ́n tẹ̀lé wọn tó wí fáwọn tí wọ́n tẹ̀lé wọn tẹ́ dérí ọ̀dọ̀ tiwa náà gbogbo wọn yìí náà látọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ọlọ́run mọ́sàbá mú bá wọn. Àmín. ọlọ́àjẹ́ kan ṣoṣo tọ́lọ́run láì ní dènà pẹ́nu gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní Islam akíyín ní kíkí tọ́lá pẹ̀lú jù ní gbólò náà láti tìsíwájú ní àánú Ọlọ́run orí àjẹ́ǹjẹ́tàn rẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé láìka ìta wà. Àmín. àwọn àlùfáà tí wọ́n kọ́ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Àmín. àwọn òbí tó bí ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá síjú àánú rẹ̀ wò wọ́n. Àmín. àwọn àfáà wa àgbà tí wọ́n ń tu ọkọ̀ agbárin yìí Ọlọ́run má jẹ́ ó yíwọ́. Allahumma àmín. Ọlọ́run bá tètò oore fún wọn. Àmín. má jẹ́ wọ́n dààmú. Àmín. ọlá àmín. Àmín. gbogbo àwọn tẹ́ ń ṣiṣẹ́ ń lè iṣẹ́ yìí Ọlọ́run bá mójútó wọn. Allahumma àmín. gbogbo àwọn tẹ́ ń ṣe nígbọ̀wọ́ tí wọ́n ń náwó tí wọ́n ń nára gbogbo wọn látòkè délẹ̀ táyò nígbà wá láti lè dákọ wọn Ọlọ́run mọ̀ wọ́n Ọlọ́run má sábà mójútó wọn. Allahumma àmín. bí ọba máa yàtọ̀ fún wọn sí Ọlọ́run jẹ́ ọmọ dá sí inú. Àmín. gbogbo àwọn ọmọ kéwú táwọn ń tọ kéwú yìí náà Ọlọ́run má ṣàjẹ́ alálùbáríkà. Allahumma àmín. wọ́n bá ń tá a bá wí Ọlọ́run jẹ́ wá sí wa láǹfààní. Àmín. Ọlọ́run àjẹ́ kan ṣoṣo Ọlọ́run. Àmín. orí ọ̀rọ̀ Al-Qur'ani ní bẹ́ẹ̀lẹ̀ yìí àdìsí ànábì wa Muhammad náà sì sọ tiẹ̀ àmọ́ lílẹ̀ asafi shadid nítorí wá sí ni lè mọ̀ lónìí òun ni pé ìsìláàmù lọ lọ́tọ̀ àdìsí ànábì wa Muhammad lọ lọ́tọ̀ ìwà tí kálukú wa náà wá ń hù ọwọ́ àtakò afáàmì Kamaruddin ọmọ wa jẹ́ bẹ́ẹ̀ limaza ta'allamna wa ma fadlu ilmina. limaza ta'allamna wa ma fadlu ilmina. idha lam yufidna kullu ma nata'allamu. idha lam yufidna kullu ma nata'allamu. afáàní ẹja bí ra wa léèrè. لماذا تعلمنا كده يتعقوا القرآن لماذا تعلمنا أكوا أما وانا سيدي أكبر ما لأكوا لماذا تعلمنا لماذا تعلمنا وما فضل علمنا وما فضل علمنا ìkẹ́ òlà wá rí ń bẹ̀. وما فضل علمنا ìfàdíwòlà rí ń bẹ̀. لم يفدنا كل ما نتعلم. nígbà jẹ́ pé gbogbo ń tà ń kọ́ yìí gbogbo ń tà ń kà tá ń gbọ́yé yìí lam yufidna kò sí wá láǹfààní kan. لماذا تبيع الأرض والأرض أرضنا لكل مسيحي يدل ويمكر لكل مسيحي يدل ويمكر. àfààní ọ̀tọ̀ ní táǹkẹ́ ọ̀tọ̀ ní táǹkà ọ̀tọ̀ wá níwà tí ń bẹ lọ́wọ́ wa tí a kò rí wá sí tòní ń dá lé lérí ó ní pé bó lọ́ọ́ sí rọmọ ìyá rẹ̀ mùsùlùmí ńlẹ̀ tọ́ wá ní fọ̀rọ̀ rẹ̀ lọ tó jẹ́ pé ẹni tí èsẹ̀ lẹ́sìn rẹ̀ ó lọ́ wá lọ fọ̀rọ̀ lọ ó lọ́ wá lọ mú lọ́rẹ̀. لماذا تبيع الأرض والأرض أرضنا. kíní yìí wá gba ayé kan lónìí ó ti di gbajúmọ̀
ó ti di gbajúgbajà láwùjọ wa tó jẹ́ pé bàbá fẹ́ ṣiṣẹ́ kan ni a fẹ́ fọ̀rọ̀ hẹ́ nìkan ni a fẹ́ gbàmọ̀ràn kan ni èyí tá a fi pe ọmọ ìyá wa pé kí ni orílẹ̀-èdè kìíní yìí tí ó sì ṣàlàyé fún ọ aládàá ìlkìtàbí wa sunna lérí ìlànà tọlọ́run àti tànàbí wa Muhammad àwa wò pé bẹ́ẹ̀ bá fi lo àwọn ẹlẹ́sìn wa nísìnyí kátàkátà kan wọ́n mọ̀mọ́ kó wì àwa faramọ́ ká fi lo ẹni tí èé ṣe mùsùlùmí. limaza tabi'ul arda wal ardu arduna likulli masihiyyin yudallu wa yamkuru. yudillu wa yamkuru. yudillu wa yamkuru. àwọn àfáà wọ́n kọ́ ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ wọ́n lọ ní al-Qur'an wọ́n lọ ní hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n jẹ́ oyé wa pé ìmọ̀ ṣe bẹ́ẹ̀ nínú Islam bàbá fura dáadáa ìbọ̀ ẹ̀wù Islam kúrò lọ́rùn èèyàn tí ó sì sọlúwẹ̀ náà dọ́mọ ná fa tahsabunahu hayyinan wa huwa inda Allahi azim àwọn fojú bí ń dín wò pé náà ìrọmọ ìyá mi tí ó lè bá mi ṣe ni wọn mọ́ ṣe dáadáa ni ọwọ́ á jẹ́ pé ẹni tí èsẹ̀ lẹ́sìn wa òun láwà ni wọ́n ṣe ẹwà wà dánwò tí ń kàn wá ń bẹ̀ lónìí náà ọ̀pọ̀lọpọ̀ wa àfúra bó jẹ́ ṣọ̀kan la wà ní ọlọ́jà lọ́jẹ́ ni èsì ọwọ́ kan ni ìwọ náà wo gbogbo àwọn tó kó rọra tẹ́ǹjọ́ ń sọ̀rẹ́ tẹ́ǹjọ́ ń gbàmọ̀nà lọ́wọ́ ara yín mélòó ló jẹ́ mùsùlùmí nù wọn àwọn máa wá retí ìjọ tàdánwò bá kàn ọ́ tọ́ dérí kodò tọ́ ṣe wọ́n wá ní aláàjì kí ní ń ṣẹlẹ̀ ọmọ dákẹ́kọ́ nǹkan báyìí ní máa ń ṣe mí àwọn ń retí ìjọ lọ́dọ̀ rẹ wọ́n lè bá ọjà ọkùn wọ́n lè já ọkùn lọ́nà ẹ̀sìn wọ́n lè mú ọrin ọ̀nà tó fi ṣeré ibú táyé èrè ó fi bàjẹ́ tálíkì àmà náà tó dàrú. limaza tabi'ul arda wal ardu arduna likulli masihiyyin yudillu wa yamkuru. gbogbo ọjọ́ tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí yàn tó bá jẹ́ pé ẹni ọgbẹ́sìn yé tó gbá Kùránì yé tó gbá súnà Ànábì wa Muhammad yé Allahu alayhi wa sallam. òun la bá fọ̀rọ̀ lọ kò ní já ọ síbi kankan bẹ́ẹ̀ bá sojú ọ̀nà tọ́lọ́hún ntọ́ ti ń ṣe ọ yìí irú ẹ̀ ti ṣe sàhábà kan irú ẹ̀ ti ṣe ẹnìkan báyìí ni wọ́n rìn jọ́ náà lọ́hùn bí wọn ó ti rìn ní ọ wàá bọ́ sí ojú ọ̀nà ọ̀ ní rìn inú gbẹ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ lónìí ń táwọn arí láwùjọ wa ni pé mùsùlùmí ò tún wá dúó lọ́ta láti máa ran ẹni tí èsè mùsùlùmí lọ́wọ́ láti máa fi takò ọmọ ìyá rẹ̀ nínú Islam lil asafi shadid la ilaha illallah. ó burú jáyé o ọ̀rọ̀ tó yẹ kí mùsùlùmí ọmọ sunkún lé lérí ni ẹ̀rín là ń fi rí nísìnyí ẹja wa lọ ní al-Qur'an afáàmì Qamaruddin torí pé bàbá ń sàròyé lọ rẹpẹtẹ báyìí àwọn èèyàn rò pé ọgbọ́n erí là ń mú wá wọn ò ní mọ̀ pọ̀rọ̀ tí ó ní ẹ̀rí ní al-Qur'an àti sunna Ànábì wa Muhammad ni wà lọ́nu suratu Ali Imran sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يعلونكم خبالا ودوا ما أنتم قد بدت البغضاء من أفواههم بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون Ọlọ́run ní ẹ jẹ́ rí yín ó pé ẹ̀yin mùmínì ẹ̀yin mùsùlùmí يا أيها الذين آمنوا ẹ rí pé Ọlọ́run pé yá ayọ́ anas torí pé ọ̀rọ̀ ẹni tọ́lọ́run ẹni erí rẹ̀ pé Ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀
يا الذين آمنوا ó ní mo pè yín o wọ́n fẹ́ pè yín sákìyèsí ní rí ànábì bá ń ṣàlàyé fún wọn o. لا تتخذوا بطانة من دونكم. Allah ní la tattakhidhu bitanatan min dunikum. Ọ̀rọ̀ àṣírí yín ọ̀rọ̀ kọ̀kọ̀ yín ẹ má fi hẹni omi tí èsẹ̀ lẹ́sìn yín o. لا تتخذوا بطانة من دونكم. ẹ má gbàmọ̀ràn ẹ má fi ọ̀rọ̀ yín tì sọ́dọ̀ ẹni tí èsẹ̀ lẹ́sìn yín. لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم. Ọlọ́run láwọn tẹ́ ń wò yìí èmi ni mo máa sí rí wọn. La ya'lunakum khabala wọ́n fẹ́ kéré ìbúba yín ni wọ́n rí pé bí tẹ́ wà ń tẹ́lẹ̀ inú yín ń bí wọn. لا يألونكم خبالا wọ́n fẹ́ da ọ̀nà rú wọ́n fẹ́ dàrú mọ́ yín lọ́wọ́ aburú yín àgbákò yín ni wọ́n ń wá. يألونكم خبالا. Ètí wọ́n fẹ́ ni pé máa ní tó wọ́n fẹ́ mọ kódà mú bá yín ni. ودوا ما عنتم. ọ̀nà tẹ́ ẹ rìn tẹ́ fi ṣeré ibú tí wọ́n kéré ibú bá yín ọ̀nà ni wọ́n fẹ́ kẹ́ ẹ rìn o. قد بدت البغضاء من أفواههم. Ọlọ́run lẹ́yìn ilẹ̀ fúra ọ̀rọ̀ ẹnu wọn lásán gan bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ̀yin náà mọ̀ pé wọn ò fẹ́ oore fún yín ẹ̀yin mùmínì. ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم. وما تخفي صدورهم أكبر. وما تخفي صدورهم أكبر. Ọlọ́run ní ìjẹ́ wa ń wí lẹ́nu jáde nù ní ẹ̀ ní furasí ká tó wá sọ pé ní ti ń bẹnu ọkàn wọn tó léwu tó sì tún burú ju ti ń jáde lẹ́nu wọn lọ sí. وما تخفي صدورهم أكبر. A sì fura ní àwọn àfáàjá wa sí wọ́n ní àdúgbòkà imma mu'linun aw mukatimun. عدوك إما مولن أو مكاتم. فكل بأن تخشاه أو تتقي فكل بأن تخشاه أو تتقي قمن. فكن حذرا ممن تجده مكاتما. فليس الذي يرميك جهرا كمن كمن. فليس الذي يرميك جهرا كمن كمن. àfààní àdúwúkà ọ̀tá tọ́mọ ènìyàn ní ọ̀tá ká gbọ́mọ ènìyàn fẹ́gbẹ́ kan ọ̀tá tí mùmínì ní. عدوك إما مولن أو مكاتم. àfààní wọ mùmínì òdodo ní ń bá wí ọ̀tá méjì náà lọ ní o. ìmá mọ́ọ̀lìnà inú ẹni tí ó fi hàn ọ́ ẹlòmí ó fi hàn ọ́ gbangba báyìí pé ọ̀tá rẹ ni mo jẹ́. أو مكاتم. أو مكاتم bẹ́ẹ̀ bá gbọ́n dáadáa ẹni tí wọ́n pẹ̀lú ẹni gbólóhùn aṣọ tó ní aládòrí lọ́mọ kìíní mọ́ wàhálà bẹ̀rẹ̀ láàrin wa nù ní. إما مولن أو مكاتم. òun làwa máa sáré làá máa bẹ̀rù rẹ̀ jù pé ó lérí fún mi o olókùbí dín in gbà o àfààní ọ̀dẹ̀ ní òní. أو مكاتم. ṣebí eléyìí ń fi hàn ọ́ pò ń bọ́ sọ̀tá ọ̀tá kan nu أو مكاتم abẹ́ni tí ó fara pamọ́ àwọn ará bí tí wọ́n yé ṣe lẹ́sìn wa yìí ọ̀tá àwọn tó fara pamọ́ ni wọ́n. فكل بأن تخشاه أو تتقي قمن. àfààní lóòótọ́ àwọn méjèèjì fàkúlùn ìkíní kejì wọn tàkàṣáù náà ló yẹ kó bẹ̀rù wọn o. أو تتقي قمن. àbíkọ́ sásẹ́yìn fún wọn kọ́mínù mánà wájibùn ó di dandan. فكن خزيرا. àfàlẹ́kọ̀ọ́ tí mo wá fẹ́ kọ́ rèé. فكن خزيرا. wá ìfura rẹ̀ jí ó lékún. ممن تجده مكاتما. ọ̀rẹ́ ni tí ń bọ́ rẹ́rìn nìtọ́rọ̀ kó nífẹ̀ẹ́ rẹ̀ ń òun làgbákò
torí pé yóò dì mọ́ gbági la ilaha illallah afani fa idha as-sadiqun laqaytahu muta'alliqan fa idha as-sadiqu laqaytahu mutamalliqan fa huwa li'aduhu fahakun yatajannabu fahuwa la'aduwwun fahakun yatajannabu torí pé yalikaka yahalufu annahu bikawasikum fa idha tawara anka fahuwa li'akrabu afani ọ̀tá rẹ̀ tí ó fojú hàn ọ̀hún ó bẹ̀rù rẹ̀ àmọ́ bẹ̀rù rẹ̀ jẹ́ ó lékún lọ́dọ̀ ẹni tí ọmọ pọ́ta ni tí ń bọ́ jẹ tí ń bọ́ ọmọ tí ń bọ́ rẹ́rìn tó sì lérò mí nínú sí ọ. fakun haziran. èyí l'Al-Qur'ani fi wá ń ṣàlàyé fún Ànábì wa Muhammad bẹ́ẹ̀rẹ̀ Ànábì ṣàlàyé fún wọn o. waddu ma antum. wọ́n fẹ́ kó dààmú bá yín ni. faqad badatil baghda'u min afwahihim. Ọlọ́run ni wọ́n ti fi ìbá yín sọ̀tá hàn ẹ̀yin lè fúra. wa ma tukhfi suduruhum akbar. Ọlọ́run lámọ̀ tó tún pamọ́ sínú ẹ̀mí wọn táwa ń ṣàlàyé fún yín ìyọ́lágbá o. qad bayyana lakumul ayati. Ọlọ́run ní tọ́ bọ́rọ̀ ti rí la fàdí ẹ̀ hàn yín yìí o. in kuntum ta'qilun. bí ọba wa bẹ́ẹ̀ bá wá gbọ́ tọ́rọ̀ yóò wá ṣe yín láǹfààní ẹ̀yin lè jára yín sínú kòtò. Ọlọ́run mọ́jà wa nù ná. àmín. ọlá àjẹ́ kan ṣoṣo Ọlọ́run. àmín. bàbá wo nu àyà mi nu Ali Imran yìí náà kan náà àyà kẹjọ àyà 20 àti 8. la tattakhizil mu'minuna al-kafirina awliya. Ọlọ́run ní mùmìnì gidi. Ọlọ́run ní mùmìnì gidi kò gbọ́dọ̀ ṣe èèwọ̀ ní fún kó mú ẹlòmíì tí èsẹ lẹ́sìn rẹ̀ kó lọ́ọ́ mú lọ́rẹ̀ẹ́ kó fi mùmìnì ẹgbẹ́ rẹ̀ lẹ̀. la yattakhidhil mu'minuna al-kafirina awliya min dunil mu'minin. Ọlọ́run ní wa man yaf'al dhalika. wa man yaf'al dhalika falaysa minallahi fi shay'. Ọlọ́run nírú ẹni ó bá ti ṣe bẹ́ẹ̀ tó fẹ́ lẹ́sìn rẹ̀ lẹ̀ tí ò mú lọ́rẹ̀ẹ́ tí ò fọ̀rọ̀ hàn tí ò fà sí ìsìlámù hàn tọ́wọ́ jẹ́ pé ní tí èsè ẹlẹ́sìn rẹ̀ ní wọ́n lọ tú àṣírí hàn. Ọlọ́run ní falaysa minallahi fi shay'. irú ẹni bẹ́ẹ̀ kọ̀kadà ò kan báwọ̀ Ọlọ́run ara ẹ̀ ní hàn lè mọ̀ kò sì ní kò kán wájú àwọn Ọlọ́run mọ́. an tattaqu minhum tuqa. ẹnu bí a fẹ́ lò náà ni Ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ kò ní yìí kán má wájú àwọn Ọlọ́run mọ́ ó ti dè yẹn yẹ̀yẹ́. Allahu akbar. àwọn afọ àwa ṣàlàyé fún wa pé àwọn àyà tá ń kà yìí àtàwọn arú àwọn àyà tí wọ́n fara jọrú bẹ́ẹ̀ ìkìlọ̀ ní í ṣe fún mùmínì o ń sì ń kàn pa fún wa pé mùmínì ó máa rò pé ìmánì tó wà lára wọn kò sì ní mọ̀ pé pẹ̀lú àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí ò fura yìí ìgbàgbọ́ rẹ̀ ti ṣe kí ni ó ti jákulẹ̀. àfáà Al-Qurtubi rahimahullah rahmatan wasi'a ó ní Ọlọ́run kàn nípa ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ó sì jágbe mọ́ wa nínú àwọn àyà yìí wípé ìmọ̀gbára lé àwọn tí wọ́n yé ṣe ẹlẹ́sìn wa fihi khutura ọmọ léwu o ká wá gbára lé wọn ká máa wá fọ̀rọ̀ ọlọ̀ wọn ẹ̀rí àti pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe bẹ́ẹ̀ àbámọ̀ ní ó padà ṣe kí ni o ní ó padà wá kẹ́yìn rẹ̀ wọ́n wá ní gbogbo ẹni tí ó ṣe pé mankana ala khilafi madhhabik afáwà Qurtubi ló wí bẹ́ẹ̀. rahimahullah. gbogbo ẹni ó bá wà lérí ìlànà tó yàtọ̀ sí ìlànà tí wọ́n ń tọ̀ al-aqdi nípa àdìọ́kàn rẹ pé Ọlọ́run ẹyọ ọ̀kan ni àti wadinuk àti ẹ̀sìn tó gbé lọ́wọ́ ó yàtọ̀ fala yambagi laka an tuhadithahu irú ẹni bẹ́ẹ̀ má fàṣírí rẹ̀ hàn o má fàṣírí ẹ̀sìn rẹ̀ hàn má fàṣírí ìgbésí ayé rẹ̀ má fi ṣe kíni má fi hàn
bàbá tó wá wọnú Suratul Maida Ọlọ́run tó ṣàlàyé ń bẹ bákan náà Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu يا أيها الذين آمنوا la tattakhidhul yahuda wan nasara awliya'a لا تتخذوا اليهود والنصارى أولياء ba'duhum awliya'u ba'din بعضهم أولياء بعض awliya'u ba'din أولياء بعض wa man yatawallahum minkum ومن يتوله منكم فإنه منهم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين إن الله لا يهدي القوم الظالمين ẹ jẹ́ àtúgbọ́ ń tọ́lọ̀ ń wí bí Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى لا تتخذوا اليهود والنصارى أولياء بعض má dúró ń bẹ̀ لا تتخذوا اليهود والنصارى أولياء لا تتخذوا اليهود والنصارى أولياء ọ̀rọ̀ kanu torí pé Kùránì lẹ́jẹ̀ wọ́n ó ní pàmò òkun ó ní òróǹro ó sì lẹ́ran bá ọba fún ọkọ̀ àfáà yọ bẹ̀rẹ̀ jẹ́ la tattakhidhul yahuda wan nasara awliya. لا تتخذوا اليهود والنصارى أولياء Ọlọ́run lẹ́yìn mùmínì àwọn Yahudi àti Nasara ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ o ọ̀rọ̀ kanu. ọ̀rọ̀ mi wá bẹ̀rẹ̀ pé Ọlọ́run ní ba'duhum awliya'u ba'din. ba'duhum awliya'u ba'din. ẹ̀yin lẹ ń wò wọ́n pé ọ̀tá ni wọ́n lẹ ń wò pé ẹ̀sìn wọn ọ̀jọ́ra wọn. Ọlọ́run ní bọ́ bá débi àti bá yín jà àti kéré ibú bá yín àti dojú ọ̀tá kọ yín ẹnu wọn sọ̀kanjọ́ náà lọ́hùn-ún. La ilaha illallah. Ọlọ́run ní ba'duhum awliya'u ba'din. Ọlọ́run ní ìkíní kejì wọn gbogbo wọn ni bẹ́ẹ̀ ti tí wọ́n yàtọ̀ ọ̀tọ̀ ni Ọlọ́run lọ́rẹ̀ ni wọ́n o. La ilaha illallah. Ọlọ́run jọ́rọ̀ Al-Qur'ani òye wa Ọlọ́run wà ní wa man yatawallahum minkum. wa man yatawallahum minkum. ẹ̀rí ọba bá wọn sọ̀rẹ́ tó fẹ́ lẹ́sìn rẹ̀ lẹ̀ tí ọba sọ̀rẹ́ tí ọba mùsùlùmí àmìbùnmí ní ọgbẹ́ rẹ̀ sọ̀rẹ́. fa innahu minhum. Ọlọ́run láàsírò rẹ̀ papọ̀ mọ́ wọn ni Ọlọ́run o abẹ́ọ́ ni bàbá wo bí yìí ní sí Ọlọ́run láàsírò rẹ̀ mọ́ wọn. túmọ̀ sí pé ọtí jáde kó ní ìsìlámù nù ni Ọlọ́run ní tá a ṣe ìgbésẹ̀ tá a gbé tí ìmánì wo fi bàjẹ́ Ọlọ́run mọ́jà lè gbé la hawla wala quwwata illa billahil aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. wa man yatawallahum minkum fa innahum minhum. faman yatawallahum minkum fa innahu minhum. man tashabbaha bi qawmin fa huwa minhum. aláàníṣẹ́ ti mú wọn lọ́rẹ̀ẹ́ náà ẹjọ́ sẹ́rí ibú pọ̀ níwájú àwọn Ọlọ́run ni. La ilaha illallah. àwọn àfáà wa ṣàlàyé fún wa pé ìmọ̀ mú wọn lọ́rẹ̀ẹ́ yìí àbí ìràn wọn lọ́wọ́ lérí mùsùlùmí àgbákò mbẹ́mbẹ́ púpọ̀ o. Allahu akbar. ẹjọ́ sẹ́rí ibú pọ̀ níwájú Ọlọ́run náà ni. àwọn sẹ̀ríà lójú ọ̀nà sẹ̀ríà Islam wọ́n wá ní bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ sẹ̀ríà Islam wá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé wọ́n sì dá a lẹ́jọ́ wọ́n mú hukimu wá ìdájọ́ wá lérí ẹ̀ pé man walla al-kafira wa atamada alayhim ẹni ó bá gbé ara lé wọn tó yàn wọ́n lọ́rẹ̀ẹ́ ó sì gbára lé wọn ń fà sí ẹ̀sìn rẹ̀ hàn faqad kharaja an shari'atil Islam
irú ẹni bẹ́ẹ̀ ti jáde kó nu sẹ̀rẹ̀ ìsìlámù o gẹ́gẹ́ bí àyàtà kà síwájú yìí wọ́n wá tún mú ẹ̀rí míì wá nínú súrátù Mumtahina wọ́n ní tí ó jẹ́ kọ́rọ̀ yìí ó yé wa dáadáa wọ́n wá dáa padà sínú súrátù Mumtahina ọlọ́ni lẹ́zínà àmánù látàtàkìzú àdúwí wa àdúwàkún àwòlíyá عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم الله واني ومن يفعله منكم فقد ضل سواء السبيل الله أكبر ẹ bí tọ́lọ̀ ń parí àyà yìí sí Ọlọ́run ní gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ faqad dalla sawa'a sabil. Ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ ti jáde kó nínú Islam ó ti fi ọ̀nà alẹ́ ń tí ń rin inú ìgbẹ́ o. La ilaha illallah. Ọlọ́run ní ọ̀tá èmi Ọlọ́run làwọn wọ̀nyí. La tattakhizu aduwwi wa aduwwakum. Ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ẹ má fi àṣírí yín hàn wọ́n torí pé tulikuna ilayhim bil mawadda ẹ̀yin lẹ́ ń fi bẹ́ẹ̀ hàn sí wọn. tulikuna ilayhim bil mawadda. ẹ̀yin ẹ̀ ń lo ìjìnlẹ̀ ẹ̀fẹ́ pẹ̀lú wọn. wa qad kafaru bima ja'akum minal haqqi. alukurani tó lọ́n sì sọ̀kalẹ̀ fún yín ọ̀tá alukurani wọ́n jẹ́ ẹni ó bá jọ̀tá alukurani ọ̀tá tí náà lọ́gbọ́dọ̀ jẹ́. yukhrijuna rasula wa iyyakum an tu'minu billahi rabbikum. ọ̀pọ̀lọpọ̀ àgbákò tí a fi ń kàn yín bẹ́ẹ̀ kó rí tẹ́lẹ̀ ìsìláàmù ló dé nísìn wọ́n wá rí pé ń gbẹ̀sìn ní a fi ń kó wàhálà bá yín ẹlòmíà ní bọ̀n tí kìí bá ṣe pé bọ̀n ẹ̀kà jẹ́ mùsùlùmí ni òun ní àwọn ọ̀nà tó wọ́n bá là fún yín tẹ́ fi rọ́nà lọ bẹ́ẹ̀ tí ìtọ́lọ́fẹ́ máa ṣẹnu ọ̀rá máa bá lọ bẹ́ẹ̀ àtúwárí nínú òbí lónìí la hawla wala quwwata illa billah tọ́wọ́ fara mọ́ kọ́mọ wọn fẹ́ ni tí èsè mùsùlùmí ju mùsùlùmí lọ aláwọn mùsùlùmí náà gan wọn ò wúlò ẹni ọwọ́ rẹ̀ kó ni wọ́n máa wá káàkiri dákun ntọ́ ọba rí mú wálé o òun yóò kírun náà sì lámú la ilaha illallah ẹ wá wà gbáko tí ń káyìn rẹ̀ lónìí gbogbo àná láti rí ó ti yé wa. yukhrijuna rasula wa iyyakum an tu'minu billahi rabbikum. ẹlòmí yóò sọ fọ́mọ rẹ̀ pé òun fẹ́ràn kí èèyàn máa tẹ̀rẹ̀tẹ̀ pẹ̀lú àwọn kó máa bá àwọn mùsùlùmí yẹn rìn náà ìyẹn rí nfààní kan lára wọn àmọ́ àwọn tí yẹn ṣe mùsùlùmí wọ́n mọ̀nà gan ni o wọ́n mọ̀nà ẹ̀jọ̀ kú ọnú ìgbẹ́ni ẹ̀jọ̀ lọ́nú ìgbẹ́nu. yukhrijuna rasula wa iyyakum an tu'minu billahi rabbikum in kuntum kharajtum jihadan fi sabili. afọ Kamaruddin gbogbo ní bẹ́ẹ̀nù àyàkùrá ni bàbá ni náà látúntán agotókù yọ lọ́mọ alọ́wọ́ àti ní ìparí ọlọ́ni tusiruna ilayhim bil mawadda وأنا أعلم بما أخفيتم وما أعلنتم تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم. أبا mi Kamaruddin sọ Kùránì tó bá ní bima أعلم ọtí fà وأنا أعلم بما أخفيتم وما أعلنتم وأنا أعلم بما أخفيتم وما أعلنتم. الآن جيت بالحق وسيسي واقع القرآن دادانو torí pé alukur'an bẹ́yàn bá fa bí díọ̀ yẹ kéèyàn ó fà ọlọ́run má jẹ́ á ṣe rí ibú wájú ọlọ́run. tusirruna ilayhim bil mawadda. torí pé máa dá ọ padà púpọ̀ tọ́wọ́ ẹgbẹ́ àwọn nẹ́sù orin míì ni alẹ́rún mọ́ bẹ́ẹ̀ àmọ́ ní tó bá jẹ máa Al-Qur'ani kábà àgbọ̀dọ̀ ọ̀run mọ́ subhanallah tó bẹ̀ ká wọn. tusirruna ilayhim bil mawaddati wa ana a'lamu
بما أخفيتم وما أعلنتم. الآن ọwọ́ abọ́sírí ẹ̀ báwọn ọlọ́run ní ẹ̀yin nífẹ̀ẹ́ wọn dénú ẹ̀fẹ́ ká burú ó ṣe wọ́n. تسرون إليهم بالمودة. ọlọ́run ní nígbà míì ẹ fẹ́ràn àwọn ìfẹ́ wọn ẹ wàá gbé pamọ́ ẹ máa tàn wọ́n pé ẹ fẹ́ káwọn náà ò ṣe rere kí wọ́n bọ́ sínú ẹ̀sìn. وأنا lẹ́ẹ̀fì máa fà wọ́n mára أعلم بما ọlọ́run ní kí n bẹ nú ọkàn yín àti yín tẹ́ ẹ gbé pamọ́ ni ọlọ́run lémi ọlọ́run náà mọ̀ ọ́n. ọlọ́run ní. وأنا أعلم بما أخفيتم. ìgbà mi ń bẹ ẹ máa fi pamọ́ yín pé ẹ nífẹ̀ẹ́ wọn ọlọ́run ní èmi ọlọ́run sì rí ọkàn yín pé ẹ nífẹ̀ẹ́ wọn ẹ ń jọ ń jẹ ẹ ń jọ ń mu ẹ ń jọ ń rọ̀ mára yín káàkiri ni bẹ́ẹ̀ lómi bá kó wájú ànábì yọ àgbẹ̀yìn a ní gbogbo ń tá a sọ lónìí nìyí wọ́n múra nǹkan báyìí o la ilaha illallah ọlọ́run ní wà má akhfaytum èyí tẹ́ ẹ tún fi sí kọ̀rọ̀ tó jẹ́ pé ń lọ túnà àṣírí ni ọlọ́run lémi ọlọ́run náà بما أخفيتم وما أعلنتم. àti yìí tẹ́ fi hàn àti yìí tẹ́ gbé pamọ́ ọlọ́run ní àwọn ọlọ́run àrínú ọkàn yà máa ti bẹ́ẹ̀ ومن يفعله منكم ọlọ́run lẹ́ni tí máa ń hùwà gàbàǹgebè bẹ́ẹ̀ tó fi mùmí nílẹ̀ tí ọba sọ̀rọ̀ ẹ máa tí ọba sí rí hàn tọ́jẹ́ pé ẹni tí èsẹ̀ lẹ́sìn rẹ̀ nínú ọtún náà sí rí fún ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ fàkọ́dọ́lá sáwá àṣẹbíl ká sọ fún pé kò sínú ìsìláàmù mọ́ o ó ti sọnù o ọlọ́run má sọ wá nù. Àmín ya Allah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí tá a bá ń ka àyà kùránì lọ báyìí àyà kùránì tó kù rẹpẹtẹ tó sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹ̀já wa ka hadisi náà díẹ̀. hadisi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. hadisi náà táwọn afáàsì wá díẹ̀ tí wọ́n ní ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n là nábì ní la tastadi'u binaril mushrikin wala tankushu fi khawatimikum arabiyya aw kama qala sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ̀yin àlìúmà mi ẹ̀yin mùmìní ẹ má tanná ń bi iná àwọn kèfèrí o àwọn olùṣẹbọ o àwọn afáwa ní iná títàn báwo rahimallahu ulama Àmín. àwọn wá ṣàlàyé fún wa pé kìí ṣe pé ká tanná lọ́dọ̀ wọn ó lè tanná lọ́dọ̀ wọn iná kọ́ l'Ànábì ń wí Ànábì ń fi làákàyè wọn ó fi wé iná ni má gbé èròǹgbà rẹ àbọ̀fẹ́ yálà káyì kan ọ̀ wà lọ́ọ́ fi lọ̀ wọ́n ní tá Ànábì wa Muhammad ṣàlàyé nù sallallahu alayhi wa sallam wọ́n ní bá ti túnu èròǹgbà rẹ ìmọ̀ràn rẹ ìgbésí ayé rẹ má lọ́ọ́ gbé ilé wọn lọ́wọ́ má lọ́ọ́ fàṣírí rẹ hàn wọ́n torí pé ntí ọba yé èèyàn téèyàn ń dààmú lérí ẹ̀ èèyàn wà ní òkùnkùn nu àmọ́gbà ẹ dákun ẹ bá ń tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ṣé àmọ́ pé iná kọ́ fẹ́ tàn ó àbá mi kọ́mọ́rù dì máa gbọ́ kéwú yé ẹ dákun ẹ bá ń tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí àbáwọ̀ ẹ̀ wí bẹ́ẹ̀ ni àmọ́ wí bẹ́ẹ̀ ẹ jù ẹ dákun ẹ bá ń tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ètí wọ́n ń wí bẹ́ẹ̀ ni pé ẹ dákun ẹ yá mi ńlá káyì mo ti dààmú iná l'Ànábì fi ní la tastadi'u binaril mushrikin bàbá wa fẹ́ wábi tó ti tàn mọ́lẹ̀ má tàn mọ́lẹ̀ nú òkun gbogbo yìí ẹ̀jọ̀ kó sínú òkun papọ̀ ni. àgbàlá káyì wọn yá. má yà láàkáyì lọ́dọ̀ wọn. La ilaha illallah. nínú ẹgbàá wa míì Ànábì tó ṣàlàyé pé àwọn ẹlẹ́bọ yìí ní táwọn ń fẹ́ ni pé wọ́n fẹ́ yọ yín kúrò nú ojú ọ̀nà bíi tẹ́ ẹ wà sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ jù yín sójú ọ̀nà àánú kẹ́ẹ̀dì nǹkan kan náà. nínú ẹgbàá wa mi Ànábì wa ní olùṣẹbọ kan ó fẹ́ tẹ̀lé Ànábì lójú ogun sallallahu alayhi wa sallam Ànábì wa kọ̀ fún pé ọ̀ ní bá wa lọ kí ni Ànábì wa wí gbàtà Ànábì kọ̀ fún àwọn sàhábé tí ń bẹ́ẹ̀ njọ́ náà ọwọ́ wọn la pé arákùnrin yóò sálòun fẹ́ tẹ̀lé wa lójú ogun ni yóò sì ní ìrànlọ́wọ́ tí yóò ṣe fún wa lọ́hùn Ànábì wa fura bẹ́ẹ̀ Ànábì wa ní la nasta'inu bi mushrikin àfẹ́kẹ́ni tí èsè mùsùlùmí ọ̀ràn àlọ́ àwátìlẹ́yìn lọ́dọ̀ yín sallallahu alayhi wa sallam ẹ dákun Ànábì sọ pọ́nbélé ni la nasta'inu bi mushrik Ànábì ní àwátìlẹ́yìn lọ́dọ̀ yín ẹmọ́ràn àlọ́ àwá kódà ká lẹ báyìí ká mọ̀ pé ló ń kà irú yín kà ń wá ká fi kúnra ẹ̀kọ́ ni wọ́n wá ní bàbá wo inú àyàtà kà sẹ́yìn lẹ́ẹ̀kan ní tí ń bẹnu súrátì Al Imran ni
ìgbà táyà ni ó sọ̀kalẹ̀ nínú àwọn ẹgbà wa fi sábàbí nùzúlì hadhihi al-aya inú ẹgbà wa tọrọ mọ́ táwọn àfáàsì ní bẹ́ẹ̀ lórí wọ́n ní náà ni pé Ubadatu bunu Samit bó ni mo pe afáàmì kọ́mọ́ rúbí Ubadatu bunu Samit wọ́n ní olólò sọfà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya nabi Allah Gazwatil Ahzab ni wọ́n fẹ́ lọ ogun ní lágbára púpọ̀ bàbá yabẹ̀ ní sí àní débi tá ń lọ mọ́ ọwọ́ ni ya nabi Allah eré ànábì hizbu wa ìjọ wa ní òtó nǹkan yìí àwọn kèfèrí iye báyìí wọ́n sì wọ̀n agbúrò bẹ́ẹ̀ àmọ́dé ànábì mọ̀rànkan mo fẹ́ mú wá o ànábì ní sáwò ó ní inna ma'i 500 rajulin minal yahud bí n bá bù tó kéré mo nínú àwọn ọ̀rẹ́ yahudi yẹn tí wọ́n fẹ́ tó bí 100 tẹ́nu mi ká wọn la ilaha illallah Muhammadu Rasulullah wa qad ra'aytu an yakhruju ma'i tí mo wá rí tí mo wá gbé bá wọ̀ nábì ni pé mo ń ronú ọkàn mo sì rí pé tí wọ́n bá tẹ̀lé wa lọ àwọn 100 yìí náà wọ́n kún ìjọ àwa mùsùlùmí fa astadhiru bihim ala al-adu ìmọ̀ wá fi yìí ní dẹ́rù bá àwọn kèfèrí tá fẹ́ lọ bá jà sallallahu alayhi wa sallam wọ́n ní bí tí wí bẹ̀rẹ̀ kan náà wọ́n lọ́lọ́ ní Ubadatu bunu Samit yìí èrò tó mú wá wọnú ọkàn rẹ̀ khalisatan liwajhillahi ta'ala torí tọ́lọ́ ni àmọ́ ìrẹ́ ànábì sọ fún pàwọ̀ ọlọ́run àfaramá lọ́lọ́run bá ní ìrẹ́ ànábì yà sàlàyé fún pé àgbà o kọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ la ilaha illallah níjọ́ náà lọ́hùn ànábì kọ̀ fún Ubadatu bunu Samit bàbá wa gbọ́ yìí yé dáadáa ẹjẹ́ àpọ̀lọ̀ sọ́dọ̀ Sayyidina Umar radiyallahu ta'ala anhu ọlọ́run bá yọ́nú sí wọ́n ní Umaru ń tiẹ̀ ó ní la tastamilu ahlal kitab fa innahum yastahilluna ar-risha wasta'inu ala umurikum wa ra'iyatikum billadhina yakhshawna Allaha bí Umaru ti wínú Umaru ní ẹ̀yin àlìhúmà mi ẹ̀yin ìjọ mi ẹ̀yin tí mò ń jẹ́ halifa lé lérí ẹ gbìyànjú o Allahu Akbar bẹ́ẹ̀ bá gbẹni tí ó máa bá yín kọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn yín ọjẹ́ náà Al-Qur'ani ni ọjẹ́ náà hadith Ànábì wa Muhammad ni Ànábì lẹni tí ẹ bá ṣe mùsùlùmí ẹ má gbà o Umaru ni ẹ má gbẹni tí ẹ bá ṣe mùsùlùmí Umaru ló wí kèésà Ànábì ó ní torí pé àwọn tí wọ́n ṣe lẹ́sìn yín yìí yastahiluna ar-rasha gbogbo nǹkan tó jẹ mọ́ àgàbàǹgebè ká gbowó ẹ̀yìn ká da nǹkan rú ká yíwèé padà wọ́n mọ̀ ń pa rẹ̀ púpọ̀ ẹ̀yin náà já wá wò tó ń di bí àdínsì ti wá táyà Kùránì wà táwọn àfáà ń pariwo yìí láwá rí ní àsìkò tá a wà yìí àwọn Kùránì kan tí wọ́n sì yí àwọn nǹkan kan padà ń bẹ̀ àbí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun ọba tó ní Al-Qur'ani ní wá mójú tó kí wọ́n tó yí láàárọ̀ kó tó dàsálẹ̀ gbogbo ayé ó sì ti túnà sí rí pé ẹ fura o ẹ máa rí nǹkan báyìí o ẹ wo súrà báyìí o ẹ wo àyà báyìí o nǹkan báyìí wọ́n ti yí padà ń bẹ̀ àṣírí ọba tó tú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah bàbá ẹni tí ó fún ni lásọ ṣe bí tọrún ẹ̀ náà lọ ẹ káwò ẹ̀yin ajá wọ tíra táwọn láwọn ń gbé káàkiri náà ẹ̀rí tuntun ẹ̀rí tó ti dọ̀tí ẹ̀rí tí wọ́n ń fọ̀ lọ́wọ́ nínú gbogbo ẹ̀ Kùránì ti wò rí bẹ́ẹ̀ alhamdulillahi ala dhalik adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun àwọn tó wá jẹ́ pé tíra tiwọn náà bí wọ́n ti ń yí jẹ́ ń fi tó wù wọ́n sí sáwọn eléyìí láwa ni ọyẹ bá wa kọ nǹkan náà Kùránì tó bá wù wọ́n ni wọ́n ṣe kí ni o iná àwọn ọkọ̀ bẹ́ẹ̀ Umaru wa kọ̀ǹjọ́ náà lọ́hùn wọ́n lẹ́nìkan tó wá bá Umaru pé ìrẹ́ Umar a ní ìdí ẹni tí ó máa bá wa kọ nǹkan èmi sì lẹ́nìkan àmọ́ Nasara ni wọ́n ní Umaru wa ní ń ọ̀fara mọ́ ààyè ògbà mí ẹ̀sìn ògbà mí láàyè pé kí n gbẹ nìkan kó bá mi kọ nǹkan kan
gbẹ́dọ̀ ọ̀hún ti wò ó lè máa kọ tó máa kà tó tí èé bá ṣe ẹlẹ́sìn mi ẹ̀yin náà wá gbìyànjú o ẹ lọ́ọ́ wo ayal Qur'an Umaru wọn rán wọn létí pé ṣé ẹ rántí pé Ọlọ́run ní látàtàkìzú bitanatan min dunikum. látàtàkìzú bitanatan min dunil mu'minin. Ọlọ́run ti láyé ayal Qur'an ti jẹ́ wá sí o wípé gbogbo tó bá jẹ mọ́ àṣírí wa kọ̀kọ̀ wa ọ̀rọ̀ wa. La tattakhizu bitanatan min dunikum. Ẹni tí èyí bá ṣẹlẹ́sìn yín tí èyí sára yín ẹ má fàṣírí hàn o. La ya'lunakum khabalan waddu ma anittum. Wọ́n fẹ́ hàn yín lé mọ̀ tẹ́lẹ̀ wọ́n ń wọ́nà àbáyọ lára yín. Kọ́dí ẹni tí ń bá wọn náà sọ̀rọ̀ ẹ̀ ní òun náà ń wọ́nà àbáyọ lára rẹ̀. min afwahihim. èyí ní fà á ìwà tí èé ṣe wà wọn àfà wọn ò sì fi fà á mọ́ra. lẹ́ẹ̀fì wá rí i pé ọmọ mùmíní lóbìnrin lónìí nísìnyí ń wọ́n fara mọ́ kó wọn fẹ́ ni tí èé ṣe mùsùlùmí lọ́kùnrin. nítorí àwọn àwà kan bó tiẹ̀ jẹ́ pé tó bá lóyún tó bá bímọ táwọn wà á yọ ìdàkejì hàn sọ kírun yóò lówó kírun ọba wa bímọ tá a ní náà tó àbátí lè bá mi lọ ṣọ́ọ̀ṣì kálukú ọmọ ṣẹ̀sìn rẹ̀ ni ìmí ò tiẹ̀ tó wá kàn án nípa pé wọ́n bá kọ̀ mí lẹ̀ ni ọkọ̀ mí lẹ̀ o ní kírun ó sì gbọ́dọ̀ tẹ̀lé mi lọ ṣọ́ọ̀ṣì tó bá jẹ́ mùmínì lóbìnrin ní tí ìsìlámù dùn lọ́kàn yóò wá kọ́kọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí yóò wá wò pé ọmọ ìkẹ́kọ̀ọ́ òun wá fi ilẹ̀ ó dá sẹ́ńtẹ́ ẹ̀fẹ́ náà nù ní òun náà sọnù ó tẹ̀ náà nù ní. Ya ayyuhal ladhina amanu la tattakhidhu bitanatan min dunikum. ẹni tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń sọ tóun wọ́nà lára rẹ̀ tẹ́lẹ̀ tó wá fi hàn pé ájì ìfọ́dà ọmọ ìyá láti fi jọ́ mélòó kan ìdààmú báyìí ní máa ń bẹ pẹ̀lú mi níbo ni ó ní ọ̀ká lọ tó ní ọ̀ká lọ ilé ìjọsìn àwọn ibi táwọn àfáà ti ní ọlọ́ ọmọ ewúrẹ́ wọ́kọ̀ ọlọ́ mágùn tàn wá táwọn tó lé ọ òun wà ní àbọ̀ bá ti ra àbẹ́là kò dúpọ̀ mẹ́rin lọ tọ́sí ká lọ ọ̀fẹ́ nígbàlá la ilaha illallah ìwọ náà bá wò pé àwọn ẹlẹ́rìí ibú tàti ẹ̀ pé mùsùlùmí yìí náà àáká lọ bá gandasa ráàná dáradára fún wa yìí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ sẹ́pà mẹ́jọ ó ti yẹ ẹjẹ́ àmọ́ lọ lẹ́ẹ̀kan náà alálàájá àwọn èèyàn tí wọ́n ń wá bí irú yín náà wọ́n pọ̀ ẹ̀ tọ́jú ìborùn pamọ́ ni bàbá yìí tó jáde tán ẹ̀ tó máa lọ mọ́sálásí nǹkan ti dé ọ̀rọ̀ ti yíwọ́ nù ní ọlọ́mọdé ọ̀rọ̀ wo yíwọ́. tattakhidhu bitanatan min dunikum la ya'lunakum khabala waddu ma anittum. èyí tó wá bá nínú jẹ́ parí rèé a tó wá rí nínú mùmíní àbí ẹni tó wá pé mùsùlùmí tó ráà lè pè wọ́n mùmíní yóò tó òun yóò tó àbá ọlọ́run ló ní a máa mú wọn ní ọ̀rẹ́ yìí ká má fàṣírí hàn wọ́n yìí àwọn sàábẹ́ ni a ní a máa gbà wọ́n lẹ́ni tí ó bá wa kọ́ nǹkan yìí káwa nírú ẹni tí a ní a máa gbà ní ẹni tí ó bá wa kọ́ nǹkan kọ́ wa jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ látọ̀ máa wá tú àṣírí ọmọ ìyá wa láàmà tú fún àbí àátọ̀ máa gbowó lọ́wọ́ wọn láti mú ọmọ ìyá wa láti mú lé wọn lọ́wọ́. La ilaha illallah. ń ṣẹlẹ̀ o gbẹ̀yìn ọ̀bá tí ì gbọ́ o ẹ̀yìn ẹja gbogbo ọ̀pọ̀lọpọ̀ erílẹ̀ níbi tí wọ́n ti gba ìjọba lọ́wọ́ àwọn mùsùlùmí ọlọ́mọ́sà bá dá padà síbẹ̀ Allahumma amin. gẹ́gẹ́ bí Afghanistan abẹ́ ẹ̀gbọ́mi ní àfáàmì Kọ́mọ́rùdín akramakumullah. Afghanistan àbí àwọn Pakistan àbí àwọn Palestine la ilaha illallah Muhammad rasulullah. irú àwọn ààyè bẹ́ẹ̀ àwa mùsùlùmí láti wá máa bẹ́ ń kọ̀rọ̀ pé àwọn mùmíní wọ́n múra ọjà báyìí o nǹkan báyìí wọ́n sì fẹ́ ṣe o ẹgbẹ́ra dédé wọn o nítorí níta fẹ́ gbà lọ́wọ́ wọn Allahu akbar. káwa má lọ jìnnà ṣé bá fa mí náà wọ́n lọ bá nígbà ẹni báyìí sẹ̀mí èyí tí ó béèrè pé kí ló kọ rẹ̀ tó bá sì béèrè náà pé Abdulraufu ni Abdulraufi ní ń jẹ́ ọ̀dọ̀ kò sí wàhálà kò béèrè ẹjọ́ o àní wá kí ló fẹ́ ká ṣe fún un àbọ̀ ránṣẹ́ tọ́wọ́ ní ìfẹ́ kó sí lérí ilẹ̀ mọ́ ni bẹ́bá wádìí ẹni tí ń bẹ lálùkù tí ń bẹ ní àṣírí ń sà yìí tọ́fẹ́ kó hàyàn lé mọ̀ yìí kìí ṣe lẹ́sìn rẹ̀ La ilaha illallah. yàwá gbowó lọ́wọ́ ẹ̀ àní sí ọ̀dáhùn lára rẹ̀ á dáná fún yóò sì dá ń tòótọ́ àfàmì Kọ́mọ́rùdín La ilaha wàláhì yóò dá illallah.
ó ti gbowó eré ibú ó ti sàgbákò wájú Ọlọ́run. La tattakhidhu bitanatan min dunikum la ya'lunakum khabalan waddu ma anittum qad badatil baghda'u min afwahihim wa ma tukhfi suduruhum akbar qad bayyana lakumul ayati in kuntum taqilun. ẹ dákun ẹ já sí làákàyè o. àwọn àfáà àwọn fìdí ẹ̀ múlẹ̀ pé ìmá fi mùmínì ẹgbẹ́ rẹ̀ lẹ̀ kọ́ ọmọ lọ wá tí ọ̀sọ́nù káàkiri lọ́dọ̀ ẹni tí èsì ẹlẹ́sìn rẹ̀ kọ̀bí hàtùn ó mọ̀ burú jáyé o. La ilaha illallah. torí àwọn àgbákò tí ń bẹ ń bẹ àkọ́kọ́ á wí nǹkan bí àgbákò bíi méjì àbí mẹ́ta ká tó sẹnu déédéé síbí afáàmì Kọ́mọrùdín bẹ́ẹ̀yàn ń bá ń ṣe bẹ́ẹ̀ yókùrù lè nìsán mínàlì mílà ìmọ̀ jáàyàn kúrò lójú ọ̀nà tọ́lọ́run ìmọ̀ sọ̀yàn sí ojú ọ̀nà èṣù ẹsẹ̀ lẹ́ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni pé èèyàn ti gbé ayé tànù ni ó sì ti fi ra ó ti gbé ọ̀run ta ó ti fi ra ayé ọ̀jọ̀gbọ́n kan náà àwọn àlùfáà ó ní ẹ̀yin mùmínì òdodo àjíbùtù ní mọ̀mọ́ta ìdọ̀lálàtí bil huda. ó lọ ṣe mílẹ̀ mà fẹ́ni ó gbé ọ̀nà àmọ́ta àfà tọ́wọ́ fi ra ọ̀nà àánú. walil mushtari duniyahu bid-dini ajabu. àfà ní tó tún ṣe mílẹ̀ mà lẹ́yìn eléyìí òun náà ní ẹni tó ṣe pé ó fi ẹ̀sìn ó gbé ẹ̀sìn ta ó wá fi ra ayé. wa ajabu min hadhaini. àfáàní ìtọ́wá tó burú ju gbogbo àwọn ilé méjèèjì lọ. bàbá àdínàhù. òun lẹni tó ta ayé rẹ̀ tó ta àlìkíyàmà rẹ̀ tó ta ẹ̀sìn rẹ̀. bìdùnìyà síwáhù fàhùwà min ó wá fi ra ayé ó fi ra ayé fẹ́ lòmí ẹ̀gbọ́n mi yé ó fẹ́ ra ayé fẹ́ lòmí ó wá ta ẹ̀sìn tiẹ̀ ó ta ayé tiẹ̀ ó ta àlìkíyàmà rẹ̀ ẹ dákun àfidédé àsìkò yìí bẹ Ọlọ́run má kà wá kúnú ẹni tí yóò gbé àlìkíyàmà tà tí yóò fi ra ayé fúnra wa má jẹ́ gbé àlìkíyàmà wa tà má jẹ́ gbẹ́sìn wa tà ká tó fi ra ayé fún ayé aláyé. la hawla wala quwwata illa billah nas'alullah subhanahu wa ta'ala an yanfa'ana bizikr wa an yuyassira alayna wa an yuriyana الحق حقا وأن يرزقنا اتباعه وأن يرينا الباطل باطلا وأن يرزقنا اجتنابه وأن يؤلف بين قلوب المؤمنين ويهدينا إلى سبيل السلام وأن يردنا إليه ردا جميلا وأن ينتقم من أعدائنا وأعداء الإسلام برحمتك يا أرحم الراحمين وبنتا كالوي Ọlọ́run o yá mọ̀ òótọ́ pé òótọ́ ni Ọlọ́run jẹ́ a lè tẹ̀lé gbogbo tó bá jẹ́ ẹ̀rọ jẹ́ àmọ̀ pé rọ́ ni ọ̀nà àánú ní jẹ́ ká lè sá fún. subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. yìí tá a máa fi parí ẹ̀ lónìí òun náà ni pé adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù ẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláé. adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù ẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláé. aládùúgbẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù ẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláé. adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹrù ẹ̀ tó mọ̀nà kó má sì wá lọ́nà láéláé. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. الله